Ibukun jí fóònù olówó ńlá kan ló bá rẹ́wọ̀n he lẹ́kọ̀ọ́. Ibukun Adẹ́nẹ́kàn ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ló ti dèrò ọgbà ẹ̀wọ̀n báyìí látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó jí fóònù gbàlódé kan iPhone 14 tó jẹ́ ti ọ̀gbẹ́ni Nicholas Adaehi nínú ilé rẹ̀ tó wà ní ojúlé kẹtàlélógójì òpópónà Isaac John tó wà nílùú Mushin nípínlẹ̀ Èkó. Déédéé aago 12 ààbọ̀ òru ni wọ́n lọ́mọkùnrin náà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ jí fóònù kan tí wọ́n lówó rẹ̀ tó $400,000 400,000 naira. Nígbà tí Nicholas tají tí kò rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ yìí ló bẹ̀rẹ̀ sí tú gbogbo ilé ó wo gbogbo ibi tí kinní ọ̀hún lè bọ́ sí kò rí i. Èyí ló mú kó gba tẹ̀sán ọlọ́pàá lọ láti lọ́ọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Ojú ẹsẹ̀ táwọn agbófinró sì gbọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Lẹ́yìn ìwádìí àti ìfimúfínlẹ̀ wọn ni wọ́n rí i pé afurasí ọ̀daràn yìí Ibukun ló jí fóònù náà gbé ni wọ́n bá fọwọ́ ṣìkún òfin mú wọ́n sì taari rẹ̀ sílé ẹjọ́ lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 2023 yìí. Agbèfọ́ba Godwin Oriabure ṣàlàyé fúnlé ẹjọ́ lọ́jọ́ náà pé lọ́jọ́ 22 oṣù kejì ọdún tá a wà yìí ni Ibukun gba ojú wíńdò wọ ilé Nicholas tó wà ní ojúlé kẹtàlélógójì òpópónà Isaac John nílùú Mushin tó sì jí fóònù rẹ̀ gbé sá lọ nígbà tí ọkùnrin yìí ń wẹ̀ lọ́wọ́. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìwà tí afurasí yìí hù lòdì sófin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe lọ́dún 2015 èyí tí ìjìyà ńlá sì wà fún lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Onídàájọ́ A.O. Salau béèrè lọ́wọ́ ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ṣé ó jẹ̀bi àbí ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Afurasí kò láwọn lóògùn rárá tó fi ní òun jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn òun ṣùgbọ́n kí wọ́n ṣíjú àánú wo òun. Lẹ́yìn èyí ni adájọ́ ní kí wọ́n lọ ju ọkùnrin náà sẹ́wọ̀n oṣù 3 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára láì fi ààyè owó ìtanràn sílẹ̀ fún rárá. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé èyí yóò jẹ́ ẹ̀kọ́ àríkọ́gbọ́n fáwọn ọ̀dọ́ tí wọ́n bá tún nírú ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ lọ́kàn. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.